wà nù ọ̀rọ̀ kápẹ́ẹ̀nì àlùbáríkà yàyà yìí tó fẹ́ borúkọ stars Jamiu Adégún Àjẹ́. Ó mọ̀ ń kórúkọ ẹ̀ wà ń bẹ̀ ni, ó mọ̀ ń pọ́wọ́ ò mọ́ ń bẹ̀. Ló ṣe ti gbogbo episode 1, episode 2, episode 3, episode 4, episode 5 títí dé 6 fáwọn èèyàn ló ti síwájú fáwọn èèyàn láti lè fi dúdú wọn kọ́ má bàa rí any miss, kọ́ bàa lè wá rí àwa gẹ́gẹ́ bí aláṣejù tó bá yá ni wọ́n ṣe tìyẹn síwájú. Ṣùgbọ́n púpọ̀ nínú àìnílàákàyè tiwọn náà ló fà tán lè ronú láti reason pé ǹjẹ́ ń tẹ́nì ń sọ ǹjẹ́ ó right tó bá mọ̀ nǹkan pẹ̀ èwo la bọ̀rọ̀ máa wá jáde máa wá ṣe 6-7 hours lórí social media. Ẹ gbọ́ ẹ jẹ́ play video yìí náà bí òun ni ẹ jẹ́ àgbọ̀ náà mò ń bọ̀. Torí àwọn tí ó ṣẹ̀ Ẹ máa gbọ́ ó drag wọn wọnú mátà, àwọn tí ó ṣẹ̀ ń ṣépè fún wọn, àwọn tí ó ṣẹ̀ tọrọ ọkàn níṣẹ́ ńlá làṣẹ wọn. Subhanallah. Kí ni fi ń claim? Fi ń claim orí ibú mára rẹ̀. Bàbá ẹnìkan ni wọ́n náà o. Sọ pé mo sọ fún wọn lánàá, wèrè ń sí ọ gidigidi. Wàláì wèrè tó wá ń ṣe wèrè tó ń sí ọ. Jinnu kama jinunu. Wèrè ń ṣe wèrè sànsàn. Tọ́ba ẹ̀kọ́ bá mọ lérí wèrè tí ń sí ọ ni ọ́ dá. Àmọ́ wèrè tó wá ń ṣe wèrè tí ń sí ọ. Àgbàdo wá ní mélòó? Ó di méjì. Afọ́jú ni ọ́. Àwọn wèrè kan tó ń bẹ táwọn náà jáfọ́jú. Àbí kí n pè ọ́ lólójú kan. Ó wá jẹ́ ọba nílùú àwọn afọ́jú. Ẹ ní kúre. Táwọn tá a tẹ̀lé rè inú àkáyè tó wá ń dùn lórí ẹ̀ lórí àbòsí. Wọ́n wá jáde pé tọ̀ àwọn nídìí owó báyìí o. Àwọn ilé ìbú kan sì tó ń dáwó jọ fún wọn. Lórí kíni? Lórí ọ̀tẹ̀. Tọ́lọ́run ò ní sọ̀pọ́tì lórí ẹ̀. Lórí tẹ̀lé láti bọ̀ tán gidi lórí ẹ̀. Subhanallah. Èmi ò sí láàrin yín o. And I can never and ever be among you. I can never and ever comply with you. I can never and ever support you. Tó bá yẹ pé lórí àbòsí ìbáni. Insha Allah ta'ala. Àfi tẹ́ bá ṣe kíni? Àfi tẹ́ bá lọ tún bá lókun. Love, like and share. Ẹ gbà mí o, Jamiu parọ́ mọ́ mi. Ṣé kò sí wàhálà? A tó a rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo wá bẹ̀rẹ̀ sí ọ̀nà. Mo wá pariwo rẹ̀ dé sinagogu. Ṣé sinagogu àbí sinagogu náà ń pè? Wàláì tàláì. Kíbò sí rẹ̀ dé sinagogu. Gbogbo ayé ọmọ kó purọ́ ni ọ́. Wá ṣẹ̀ṣẹ̀ wá jọ bẹ̀rẹ̀ nu. Fún àwọn pé mo dákẹ́ láti jó ní mo ti wá rí ìṣòmọ̀ báyìí. Wàláì tàláì. Hàn ní àgbákò ẹ̀ mà. Ọlọ́run lọ́bẹ̀ ilé mọ̀ o. Àfi tó bá jáwọ́ kó òun ró fún tó pa ìlú. Ẹ̀wẹ̀ tó wá parọ́ mú yàn. Musa Jamiu Adégún àwa chaati. Wọ́n máa sọ fún mi pé ńgbà náà ni pé kí mi ò ṣe voice. Kí n sọ pé àwọn ò kidnap mi. Kí n sọ pé kí n ṣe voice kí n sì tún kọ́ ní writing kí n á send ẹ̀ sí wọn. Eléyìí wọ́n tún lu eléyìí wọ́n tún fi drag ẹni ẹlẹ́ni tí ọ̀mọ́ tí ọ̀mẹ́sẹ̀ àti kọ́ bẹ́ẹ̀ tí tá máa bí ọ̀dà láàbújá bàbá ní sí ẹ̀sìn bọ̀. Gbogbo èèyàn ẹ gbà mí o. Ìbò sí o. Jamiu Adégún wà ní. Ẹ ń purọ́ mọ́ mi ní o. Ó lé mi ń threaten life o, èmi fẹ́ pa mu. Ó lé mi ní tó wọn bá fún wọn ní 300,000. Tó wọn bá fún mi ní 300,000 èmi ó pa mu. Ó di méjì. Ó tún wá nígbà náà ni àwọn ti kọ wọ́n sáàfù mi ní petition. Èmi ò respect kóòtù. Ẹni Jamiu Adégún ò gbóde kó wá búra lórí ẹ̀. Kó fi gbogbo òbésí ayé ẹ̀ kó fi búra lórí ẹ̀. Pé bó ti rí nu. Bóun bá fẹ́ láti bọ̀ tán rẹ̀ pé gbogbo ohun tọ́lọ̀ ń ṣe fún un ní dúkìá tó bá yẹ pé bọ́rọ̀ ti rí nu. Bí ọ̀bá rí bẹ́ẹ̀ kọ́ palẹ́ lójú ẹ̀mí ẹ̀. Ẹ gbà mí o. Ìbò sí o. Jamiu Adégún wà ní o. Wo èyí tí mà ń kankan mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ báyìí. Ó lè pé mo respect Jamiu púpọ̀.
nígbà kan ni ó ti sọ rẹ̀ nìyẹn ẹ̀yẹ́ ó ti jábọ́ lọ́wọ́ wọ́n wá sí kílẹ̀kílẹ̀ sí lọ́wọ́ mi mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ìyẹn nípa bí a máa yẹ kankan ò ní dá sílé gbogbo ayé pátá ni ẹ pèsè ìpè ẹgbà mi o ìbò sí o kọ́ máa bèrè lọ́wọ́ mi pé kí ló dé Jamiu Adégúnwà ni bàbá àbèjì Mr. Alaba Jamiu the Christ ṣé Christ náà ló pèrè. Àwọn máa fọwọ́ sójú máa yẹ kí ló máa wọ̀ sí. Mo bẹ ti gbọ́ lórí tí ọmọ yìí sọ. Ẹ wo ẹni tó jẹ́ pé ó jáde tó kọ́mẹ̀tì pé Ustaz Jamiu Adégúnwà wọ́n ní kóun mú wá kóun tó ràn wọ́n lọ́wọ́ tó sì mọ̀ pé rọ́ lòun pa. Wọ́n wá ń tì lẹ́yìn láti lè máa fẹ́ ba ayé ẹ̀jẹ̀ sí mọ́ tó rán mọ̀ pé táyé ẹ̀ bá bàjẹ́ sí dáadáa àwọn á lè wà out of the case á lè kó òun nìkan. Wọ́n wá ń tì because gbogbo wọn ti rí pé ọwọ́ táwọn wà nù ọ̀rọ̀ kéèsì ọmọ captain bẹ́ẹ̀ látòrí Yusuf gangan fún rẹ̀. Wọ́n mọ̀ pé ọwọ́ táwọn wà nù ẹ̀ ọwọ́ Yusuf tó wá mọ̀ pé wà nù ẹ̀ yẹn ọwọ́ Yusuf irú ọtọ́ wọn ń pa bẹ́yẹn yẹn ibi tó òótọ́ bá wà wọn ò ní wá sọ fún yín wọn ò ní wá sòótọ́ fún yín pé irọ́ làwọn pa. Ẹ gbọ́ àwọn àlọ́ fáìlì against Ustaz Jamiu Adégúnwà pé wọ́n pe àwọn ní charge and pay lawyer wọn ò dẹ̀ serve Ustaz wípé wọ́n pe àwọn ní charge and pay lawyer wọ́n gbẹ́jọ́ yẹn dìde ìyẹn one. Ẹlẹ́kejì Mr. Razaki kan ní London tí ò gbé Nàìjíríà wọ́n instigate òun náà ó fáìlì ẹjọ́ against èmi àti Ustaz ó jẹ́ méjì. Ẹlẹ́kẹta ìgbà táwọn ọlọ́pàá lọ arrest oníyàwó mẹ́ta ńgbà náà nígbà tó lọ arrest ẹ̀ nípa ìranù tó ṣe nípa òṣì tó ń ṣe ńgbà náà dáná fẹ́ jẹ́ ẹ̀sùn àwọn ọlọ́pàá tó disrespect àwọn ọlọ́pàá tí ò padà lọ ńgbà tó yẹ kó padà lọ táwọn adájọ́ ẹ̀ àwọn lọ́ọ̀yẹ̀ fi lọ́kàn balẹ̀ tí ò lọ. Wọ́n lọ arrest ẹ̀ nítorí pé wọ́n sọ pé mọ́tò Ustaz Jamiu Adégúnwà náà gbé wá tààrẹ ti ṣàlàyé pé ọlọ́pàá tẹ́ bá fẹ́ ránṣẹ́ dandan ni kán béèrè owó lọ́wọ́ yín tẹ́ ẹ̀ bá lówó ntẹ́ bá lè fi dí owó fọlọ́pàá ọlọ́pàá láwọn nídìí mọ́tò táwọn máa fi lọ arrest wọn ẹ gbọ́dọ̀ fún wa lówó ká lọ rẹ́ǹtì mọ́tò a sì wọ́n gbé owó tẹ́ fẹ́ béèrè yìí ó pọ̀ jù wá lọ a ní mọ́tò tá a lè gbé fún yín ẹ gbà. Wọ́n tún wá lọ gbé gẹ̀ẹ́sì dìde èkéèsì Ustaz Jamiu Adégúnwà Steve àti ẹnìkan tó ń pè ní Tony wọ́n á lọ gbé gẹ̀ẹ́sì èkéèsì wọn lórúkọ oníyàwó mẹ́ta àwọn lọ́ọ̀yà àwọn yìí náà ni o àwọn jẹ́jà bí lọ́ọ̀yà àwọn yìí náà ni o àwọn jẹ́jà bí lọ́ọ̀yà tó kójọ yẹn náà ni o wọ́n á lọ gbé gẹ̀ẹ́sì dìde tẹ́ ẹ̀ bá jẹ́ jẹ́jà bí lọ́ọ̀yà kí ló ń dà wá sẹ́kọ̀ọ́ kẹ́ máa fèsì ẹjọ́ captains Èkó náà ń pọ̀dọ̀ wá kì í ṣe Òṣogbo àwa jáde yìí lọ Èkó rìn dín Èkó gbàgbẹ̀rẹ̀ Èkó gbàgbẹ̀rẹ̀ rárá Èkó gbàgbẹ̀rẹ̀ Èkó gbàgbẹ̀rẹ̀ rárá mọ́tò yín lọ Èkó náà ń pọ̀dọ̀ wá kì í ṣe Òṣogbo àwọn ò ní accent lẹ́nu ẹ̀yin lẹ ní accent ọmọ olóòkè èèyàn ọmọ olóòkè ẹ̀yin lẹ lásent àwọn ò lásent Èkó náà ń pè bí gbogbo ilẹ̀ tó gba gbogbo everybody wọlé Èkó ẹjọ́ captain ó wá wọ ó máa ṣe o kòmádàkì máa dá ẹ̀yà rẹ̀ lẹ̀ lórí social media o ẹjọ́ captain wá wọ ilé ẹjọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀yin tó wá pẹ̀rẹ̀ yín ní competent lawyer àní ilé ẹjọ́ yẹn ṣọ́ọ̀bù wa ní ẹgbẹ́ wa lọ sí ṣọ́ọ̀bù wa káwá ṣe ń tà mọ́ ṣe ó wá dẹ́kù àṣẹ mi kan jù mí kan lọ àṣọmọdé òde bí ẹrù lẹrù bá ẹjọ́ wá dẹ́kù àárín lọ́ọ̀yà àwọn ọmọ àṣetájà ń gbé lọ́ọ̀yà tó ń pè é lẹ́jẹ́ irọ́ lásán àwọn ẹjọ́ tó ń gbé dìde ó wá jẹ́ bíi mẹ́rin against Ustaz Jamiu Adégúnwà ẹ gbọ́ nínú mẹ́rin
ẹjọ́ tó ń gbé dìde against Ustaz Jamiu Adégúnwà àwa rí i pé ọ̀nà èbùrú lọ́pọ̀lọpọ̀ ẹjọ́ tó ń gbé dìde against Ustaz Jamiu Adégúnwà pàápàá jùlọ ọ̀rọ̀ ẹjọ́ wọ́n pe àwọn ní chájà bẹ́ẹ̀ lọ́yà tẹ́ ẹ̀ bá kí n ṣe chájà bẹ́ẹ̀ lọ́yà mo challenge gbogbo yín ṣe wá sílé ẹjọ́ lẹ́kọ̀ọ́ ó ṣe jẹ́ sáà ńlẹ́rọ gbé dìde àṣọ lè ní gbogbo yín àṣẹ ẹ̀mọ́ kankan àṣẹ wà competent yẹyẹ àṣẹ wà competent àṣẹ ló tó gbogbo yín àṣẹ judiciary tẹmọ nìkan lẹ́tìlẹ̀ ṣẹjọ́ àṣẹ ẹ̀jẹ̀ kankan wọ́n pè chájà bẹ́ẹ̀ lọ́yà wá ń bínú. Alhaji Yellow wa ń sọ pé ilé ẹjọ́ yẹn gangan ní ṣọ́ọ̀bù tiwa gbé wa lọ sí ṣọ́ọ̀bù tiwa ẹjọ́ tó wà lórùn Jamiu nìkan ó sì tó mẹ́ta náà Yusuf náà wá ń sọ fún pé ó jù bẹ́ẹ̀ lọ gbé wa lọ sí ṣọ́ọ̀bù wa ká wá sí ṣọ́ọ̀bù wa ẹjọ́ wa dé ilé ẹjọ́ ní lẹ́kọ̀ọ́ ẹ wá ń sá kí ló lé yín èmi ò bẹ́ẹ̀ wá lẹ́kọ̀ọ́ ni ẹ̀yẹ́ mọ̀ ń pé Èkó náà pé bí kì í ṣòṣogbo àbí Ìlọrin má ṣe o ẹ gbọ́ ẹjọ́ bíi mẹ́rin náà gbé dìde against Ustaz Jamiu Adégúnwà wọ́n forúkọ tèmi sẹ́yọ̀ kan àkọ́kọ́ bẹ̀ ó ní wọ́n pè àwọn ní chájà ń bẹ lọ́ọ̀yà tẹ́ bá wá rántí ibi tí mo ti lọ ní August 8 wọ́n arrange àwọn ọlọ́pàá láti lè wá arrest Ustaz Jamiu Adégúnwà lọ́nà pé wọ́n fẹ́ yẹ̀yẹ́ ẹni ẹlẹ́ni torí lọ́dọ̀ tí wọ́n believe pé wọ́n humiliate oníyàwó mẹ́ta tó sì ń dùn wọ́n dọ́là tọ́lẹ̀ ló ń pọ́ bí àwọn ọlọ́pàá humiliate nígbà Ustaz Jamiu Adégúnwà ló rán wọn wá tọ́lẹ̀ ti gbàgbé pé oníyàwó mẹ́ta ló bíríjì kí ló ń pè é ó bírèkì law ó fa àwọn ọlọ́pàá pé lágídí àwọn ọlọ́pàá wọ́n release yẹ on bail wọ́n wá fún ẹ lọ́jọ́ ń gbókò padà wá ìwọ wá ní ìwọ jẹ́ bákan àwọn kan wá ń tì ẹ́ lẹ́yìn wọn wá jẹ́ kó padà wá ọlọ́pàá bá àrẹ́sẹ̀ ó mọ́tò ń lọ ìgbà tó kàwé tó bá kàwé ni wàá mọ̀ nípa ọlọ́pàá wọ́n lè rọ fáńbù ẹ ní àwọn tó bá ti fọ́ńbù ìlú yìí gan wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ báyìí tó máa rún ẹ mọ́lẹ̀ tó máa rún ẹ mọ́lẹ̀ tó máa fẹ́ kọ́bù sí ẹ lọ́wọ́ tani ẹ ọlọ́pàá wá rún ẹ wọ́n fẹ́ àrẹ́sì ẹ ó tún jẹ́ kó àrẹ́sì ẹ nírọ̀rùn ó tún dá wàhálà lẹ́jọ́ ẹ wọ́n á gbé ẹ délé ẹjọ́ wọ́n gbé ẹ délé ọlọ́pàá tán ẹ wá ń sọ pé ẹ wá ń fáìlì kéèsì Jamiu Adégúnwà àtàwọn ọlọ́pàá lọ́pọlọ ẹ wá náà ń pè ní chájà bí lọ ẹ wá ń bínú ìyẹn náà wà nú ẹjọ́ tó ń gbé dìde èyí tó kọ́kọ́ gbé dìde chájà bí lọ yàtọ̀ ń pè wọ́n wọ́n wá lọ fáìlì kéèsì Ustaz Jamiu Adégúnwà sí Ìlọrin láì sáàbù Ustaz Jamiu Adégúnwà wọ́n wá lọ gẹ́ẹ̀sì bench warrant àti arrest warrant náà fi wá sọ́dọ̀ Ustaz Jamiu Adégúnwà ní August 8 ẹ bá ń ṣe program yẹn dáadáa kó dọ́dọ̀ wọn mo rí pé àwọn náà ti ń wọlé mo ti rí Flashback TV mo dẹ̀ ráwọn lọ́ọ̀yà àwọn kọ̀ọ̀kan náà ti ń wọlé mo fẹ́ kẹ́ ṣílà kàyín lẹ̀ kẹ́ máa gbọ́. nígbà táwọn ọlọ́pàá yẹn wá ní August 8 àwọn ọmọ Ustaz jáde wọn láwọn ò mẹ́ni tó wá ṣiṣẹ́ yìí o ṣùgbọ́n àwọn ọmọ ibi tó ti wá ṣùgbọ́n àwọn sì ń find out àwa padà mọ̀ nígbà tá a lọ wádìí wọn láwọn lọ́ọ̀yà àwọn tó pè ní chájà ń bẹ lọ́ọ̀yà nínú bí wọn nínú bí wọn nígbà báwo ló máa pè wá chájà ń bẹ lọ́ọ̀yà ọ̀rọ̀ tí ò lọ́pọlọ dání ọ̀rọ̀ tí ò ní làákàyè ọwọ́ lọ gbẹ́jọ́ dìde ẹjọ́ yẹn wá ń lọ wọn sáàbù sáà tẹ́lẹ̀ wọn kàn ṣàrùmọ̀ jẹ ni wọn gbẹ́jọ́ yẹn wọlé ẹjọ́ Ustaz wá lọ́yà wá Ustaz wá lọ́yà wá ìgbà tó ń dẹ̀ mọ́ ń gbọ́n sá wọ́n ṣe ẹjọ́ kankan lẹ́yìn àwọn ó wá di pé lọ́yà wá lọ àṣà kọ̀tínú ẹjọ́ yẹn wọ́n padà trash ẹjọ́ yẹn ṣùgbọ́n àwọn ò sọ fẹ́yìn mọ́ wọn ò sọ fẹ́yìn gànámù tẹ̀ ń dáwọ́ mọ́ pé àwọn lulẹ̀ wọn ò sọ fún wọn pé ọjà jẹ wọn mọ́lẹ̀ ẹ mọ́ báyìí máa ń nà máyù mọ́lẹ̀ àbí Chelsea tó máa ń nà wọn mọ́lẹ̀ yẹn tó máa dùn àwọn fáǹsì wọn bẹ́ẹ̀ náà la ṣe nà wọn mọ́lẹ̀ ọjà jẹ wọn mọ́lẹ̀ nígbà táwọn ọlọ́pàá yẹn wá táwọn ń sọ pé àwọn tó ṣiṣẹ́ yẹn àwọn lọ́ọ̀yà yìí ló máa jẹ́ o ọmọ wọn tó jábúrò wọn jáde ńgbà náà ó ń pa irọ́ wọn ràn jáde kó wá parọ́ pé àwọn ọmọ ń pa ẹgbọ́n fídíò yẹn. ṣùgbọ́n mo lẹ́rìí tó tako wípé
Jamiu Adégúnwà ń bẹ nílé ẹ mọ̀ sọ kí ni mọ́ ṣùgbọ́n mo tún sọ. ọmọ ò jẹun ìyá àdúrà bẹ́ẹ̀ jẹun. ìtàfi mọ̀ ń pé ó mà ṣe la ilaha illallah ìtàfi mọ̀ ń pé wọ́n jọ mọ̀ ń pa tó wá sọ́ńtà yìí torí àìmọ̀ṣẹ́kọ̀ ọmọrogún tiẹ̀ oníyàwó mẹ́ta ni ó padà bá yí ẹ̀ jẹ́ kéwù tó lọ ké ọlọ́run bá ń fọ àlùbáríkà sí fún ẹni ṣùgbọ́n wọn gan ti ń sọ àlùbáríkà kéwù yẹn nù fún rẹ̀ láì tí kìtàn ìmọ̀dá sọ̀rọ̀ tó kẹ́ ìmọ̀sọ tí ò yẹ kó sọ ìmọ̀mú ẹ̀ máa wá parọ́ fáwọn èèyàn ọlọ́run jẹ́ ká àlùbáríkà wà nù kéwù tó lọ ké dúró tí kìtàn òde tí ń ba àlùbáríkà ẹ̀ jẹ́ fún rẹ̀ tí ò bá jẹ́ pé wọ́n mọ̀ ń pa ẹ̀ kí ló mú òun máa sọ pé òun ní ẹ̀rí àrídájú pé Ustaz Jamiu Adégún àwọn àlè nítorí pé ìjọ yẹn anybody ò jẹ́ kọ́lọ́pàá kan lè arrest anybody mbẹ̀ wọ́n sì jẹ́ kọ́ mọ̀ pé Ustaz Jamiu Adégún kò sílé náà ni ẹ lọ para yín òun wá jáde ó wá ń sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n mo lẹ́rìí tó tako wípé Jamiu Adégúnwà ń bẹ nílé ẹ mọ̀ sọ kí ni mọ́ ṣùgbọ́n mo tún sọ. Jamiu Adégúnwà lọ mọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ó lè jáwọn tó jẹ́ lówó ni ìmú tó ń sọ ṣùgbọ́n ọ̀dọ̀ tí wá gán sì ń bọ̀ o jẹ́ pé ìyìn lè sọ bí Jamiu ṣe lè escape ìsídà kó sá lọ bó sì bẹ̀bẹ̀ ẹ̀bì òràn eléyìí and ó wá yà mí lẹ́nu fún yín ẹ̀yin ọmọ Jamiu Adégúnwà apanimọ̀ ni yín o tí èyí fẹ́ kí wọ́n mú dà kọjá lórí ẹ̀ ó mọ̀ ṣe fún yín o so lójú yín nìsín báyìí ìtàn fẹ́ wá ṣe fún Jamiu Adégúnwà yẹn ó lè dùn yín àwa ọmọ Nàìjíríà gidi ni wá o kíní kan sì ni wá o ẹ̀yin tẹ́ ẹ ní influence láwùjọ ẹ jẹ̀wọ́ ẹ bá wa dá sí o kíní kankan kábàá yín dá sí kíni ìyá yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́ alẹ́ ní nísinmi so bó Jamiu Adégúnwà náà máa ń pariwo pé àní nísinmi lórí ọ̀rọ̀ captain táwọn ò sì mọ captain rí tó sì jẹ́ pé nǹkan ní bá captain plan bó ni ó ṣe parọ́ mọ́ wa bó ni ó ṣe sọ tí ò dá nípa wa. sórí kọ́lọ́run ṣe wá ní ẹni tó rẹ́ni bí òun lọ́rọ̀ ọmọ ìyàwó mẹ́ta yìí kọ́lọ́run ṣe wá lẹ́ni tó rẹ́ni bí tó sì rẹ́ni kọ̀ ìgbà míì ò ní bíbí a wá ṣàbápàdé ẹni rí tí ó kọ̀ sọ́nà rí ìgbà míì ènìyàn ní bíbí yóò tún padà sọnù fún rẹ̀ ṣùgbọ́n tí mò ń rí lọ́dọ̀ ọmọ yìí ni pé ọlọ́run ò kádà kó rí bíbí dáadáa ó tún wá padà wá ṣàgbákò àwọn tí ó tún bá yí ẹ̀jẹ̀ sí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ náà ó mórúkọ tèmi ó sọ ọ́ di Ridwanu Láyì àwọn èèyàn sọ mí di Ridwanu Láyì orúkọ tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run nìkan nínú Al-Qur'an wa Ridwanullahi minallahil akbar wọ́n jẹ́ káwọn èèyàn sọ orúkọ mi di Ridwanu onírọ́ wọn ni Ridwanu Láyì gbọ́ mo láìka orúkọ yẹn gan torí pé kí ni ẹ̀mítà tó máa ń sọ láyé tí wọ́n ń bàjẹ́ sí láyé tèmi ń dá sí orúkọ tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an ni tàbá dẹ̀ lọ wo orúkọ tèmi lára orúkọ àwọn màláìka ọlọ́run tí ń ṣọ́ àlùjánnà ni kẹ́ bá àwọn afáàjì sọ orúkọ yẹn mo mọ̀ ń pa máa ṣe sìkìfàrù lẹ́yìn fún tó sọ yẹn o èmi ò dẹ̀ níbẹ̀ lórúkọ jẹ́ oníyàwó mẹ́ta tí mo mọ̀ yẹn ni màá gbé oníyàwó mẹ́ta ó dẹ̀ mọ̀mọ́ ń ba ayá rẹ̀ jẹ́ ó mọ̀ ń pé àwọn tó fẹ́ arrest Ustaz Jamiu Adégúnwà ó mọ̀ ń pa àwọn chájà ń bẹ́ lọ yà yín tẹ́kọ̀jọ ó mọ̀ ń pa àwọn náà kóra jọ tó fẹ́ arrest wọn lọ́nà ìbúrú ó dẹ̀ ń parọ́ wípé bóyá àwọn tó jẹ lówó ni la'natullahi alal kadhibin ó sì kínú kéwú ó sì ń parọ́ fáwọn èèyàn ó sì ń parọ́ ó wá ń sọ pé ó yẹ kó dùn ẹ̀yìn sí abẹ́ni lórí tí ò fẹ́ kán gbé dàgbò ṣé Jamiu Adégúnwà ló wá arrest yẹn ni tí ò lọ́pọlọ ni kí ló máa ń ṣe ọmọ yìí ganan mi ò lè má bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo sọ fún ẹ àbúrò kẹta ló jẹ́ sí mi because àbúrò tó tẹ̀lé mi kẹta ń sẹ́ àti wọ 35 lẹ́ni ń sìn àbí 34 so àbúrò kẹta ló jẹ́ sí mi ojú mi lè yọ̀ǹgì o mi mo mọ èjì ara mi ìwọ wá ń sọ lẹ́nu pé abẹ́ni lórí ni wọ́n tó fẹ́ kọ́ gbé dàgbórí wọn tí ò lọ́pọlọ ni ṣùgbọ́n ọlọ́pàá ló yẹ kó lọ arrest kó lọ humiliate ọlọ́pàá ló wá arrest yẹn náà ṣé Jamiu Adégúnwà ló wá arrest yẹn ṣé Jamiu Adégúnwà ló wá arrest yẹn ni kí ló tó ń sọ pé ìwọ fẹ́ arrest Jamiu Adégúnwà ẹ ṣàfẹ́ gba retaliation
ó lè gbárí ta lẹ́sẹ̀ kankan torí òun kọ́ ló wà arrest kò dé arrest ẹ lórí àbòsí ó wà arrest ẹ gẹ́gẹ́ bí tí ò fọwọ́ ara ẹ̀ fà ní tó bá jẹ́ pé ó jẹ́ pé àwọn ọlọ́pàá padà tí ó bá jẹ́ pé gírímà kàyí tó ń gbìn sí ẹnu pẹ̀lú àwọn tó ń tẹ̀lé tó yẹ chájà bí lọ́yà tó ń lè gbà ẹ́ lẹ́sìn tó fi di ẹni tó ń sá kiri nísìnyí tó ń sọ pé sáà Jamiu Adégúnwà ó ń sá ń pé kinní kan yóò ṣí ẹ̀wọ̀n kinní kan lẹ́nu tiẹ̀ ẹnìkan ó ṣẹ̀wọ̀n lẹ́nu tiẹ̀ ẹnìkan ó ṣẹ̀wọ̀n ẹ tẹ̀ gbọ́rọ̀ ẹ̀ dáadáa ẹ gbọ́rọ̀ ẹ̀ kí tó kọ̀ntínú. ṣùgbọ́n mo lẹ́rìí tó tako wípé Jamiu Adégúnwà ń bẹ nílé ẹ mọ̀ sọ kinní mọ́ ṣùgbọ́n mo tún sọ Jamiu Adégúnwà lọ mọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ó lè jẹ́ àwọn tó jẹ́ lówó ni mo tó ń sọ ṣùgbọ́n tọ̀dọ̀ tiwa gan sì ń bọ̀ o pé ìyìn lè sọ bí Jamiu ṣe lè escape ìsídà kó sá lọ ó sì bẹ̀bẹ̀ ẹ̀bì òràn eléyìí and ó wá yà mí lẹ́nu fún yín ẹ̀yin ọmọ Jamiu Adégúnwà apanimọ̀ ni yín o tí èyí fẹ́ kí wọ́n mú dà kọjá lórí ẹ̀ ó mọ̀ ṣe fún yín o so lójú yín nìsín báyìí ìtàn fẹ́ wá ṣe fún Jamiu Adégúnwà yẹn ó lè dùn yín àwa ọmọ Nàìjíríà gidi ni wá o kíní kan sì ni wá o ẹ̀yin tẹ́ ẹ ní influence láwùjọ ẹ jẹ̀wọ́ ẹ bá wa dá sí o kíní kankan kábà yín dá sí kíni ìyá yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́ alẹ́ ní nísinmi so pé Jamiu Adégúnwà náà máa ń pariwo pé àníyí sí lórí ọ̀rọ̀ captain táwọn ò sì mọ captain rí tó sì jẹ́ fún nǹkan nígbà captain plan bó ni ó ṣe parọ́ mọ́ wa bó ni ó ṣe sọ tí ò dá nípa wa bá wà jẹ́ fún captain kó tó di pàṣírí yín tú àlọ́rọ̀ Jamiu Adégúnwà ṣe mo tún sọ gbangba mo ti ń sọ yìí o ó ti dà gẹ́gẹ́ bí ewé ojú omi tí kò ní nísìnyí èmi ò sympathize pẹ̀lú ẹ o torí pé tí n bá sympathize pẹ̀lú Jamiu Adégúnwà lórí eléyìí mò ń ṣàbòsí ni nígbà tẹ́mi gan mọ̀ pé mi gan sì ní tí ò ní fi nísinmi lọ́wọ́ tí mo sì fẹ́ ṣe fún èdè wá ṣe bí ọlọ́rọ̀ fájú rẹ̀ ọ̀rọ̀ ìjọba ni tó ṣe wípé kí ni o kò ní nísinmi sẹ́ ewé ojú omi ò ní kí nísinmi lórí tí Jamiu Adégúnwà kó sí ìsinmi rẹ̀ ti lọ lórí tó ìdájọ́ fà lọ ìsinmi rẹ̀ ti lọ àtijọ́ ẹ ti gbé gbèsè àti ṣàkóso fún lórí nǹkan tí mi ń ṣe ìwọ Jamiu Adégúnwà sì mọ̀ pé mi ò ṣe torí captain sọ fún ẹ wípé òun ò mọ̀ mi rí ó dẹ̀ sọ fún ẹ wípé àjọ ṣiṣẹ́ àbí tó bá sọ wípé ẹ kò sọ bẹ́ẹ̀ fún àti Ọlọ́run àṣírí yín ti tú o a sì ti play conversation wa àti captain síta tí ń sọ fún ẹ pé òun ò mọ ìyàwó mẹ́ta rí òun ò mọ̀ wá rí àjọ ṣiṣẹ́ papọ̀ àwa kọ́ la ní nọ́mbà ìwọ ló ń sọ fún captain pé aláwọ̀ náà ní nọ́mbà òun lè ṣe fi competition ẹ wá ń sunkún kí pé mi ìgbà tí mo kọ́ wá mi ò padà wá lẹ́lẹ́kejì má ṣe padà wá lórí tí mi ń ṣe má ṣe padà wá ìgbà tó kàwé má ṣe padà wá ìwọ ní ìsìn Ọlọ́run ló máa bẹ́ àwọn tó jẹ́ lówó àbáwọn míì ni o wọ́n fẹ́ wá mú ọ ní ìsìn tó wá ń sáàkì ṣé bó ní kò sí wàhálà tí ó dé tó ní dúró ni mọ tara rẹ iye ò tó yà láyé lù mí ò ní dá o tíyà bá tó yẹn mọ fẹsẹ̀ fẹni sí lọ́mọ you can run ni even you can hide you can't run you can't hide méjèèjì ló lè ṣe papọ̀ mo tún sọ pé àníṣe Jamiu Adégúnwà ti di ewé ojú omi tí lọ́mọ pé ewé ojú omi ò kí ń ṣe kíni kò kí ń nísinmi ẹ bá mi ṣí ẹ rẹ̀ fún kó máa gbọ́ àtàwọn èèyàn rẹ̀ ẹ̀yin duns in diaspora ẹ wá sí gbogbo yín ṣe tú àti gbogbo yín náà lè bá captain sọ̀rọ̀ lè bá captain plan àwọn nǹkan tí ò dá tẹ̀rù pé lè sọ pa wá ẹ sì ń pariwo káàkiri àwọn bá captain ṣiṣẹ́ ni o tẹ́ni yìí. ṣé ẹ ti rí i pé bíbí ló sọnù lára eléyìí tiẹ̀ tó bá jẹ́ pé bíbí ló sọnù lára ẹ̀ wọ́n ní hijackì níta kò ní sọ ẹbí ẹlẹ́bí di ẹbí tiẹ̀ ẹ gbọ́ kò ní sọ ẹbí ẹlẹ́bí di ẹbí tiẹ̀ dáwà di pé a máa defend àwọn ẹbí ẹlẹ́bí. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Ádámù tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.